Ọlọ́run Elédùmarè, ọba ògóògo, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jípọjọ kúdà, Ọlọ́run àánú, mo dúpẹ́ o, mo dúpẹ́ pé òkun, mo dúpẹ́ ribiribi, mo dúpẹ́ rírí jẹ rírí mo rí náà rí lò, mo dúpẹ́ àtìgbàdégbà lórí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún ètò yìí àti àwọn ènìyàn mi, àwọn olólùfẹ́ mi níbi gbogbo. Mo dúpẹ́ ribiribi, mo dúpẹ́ gan, mo mọ̀ ọ́ lóore. Ọlọ́run ọba tó láyé tó lọ́run, gbogbo ohun tí ó máa jẹ́dùn ọkàn yín lọ́lọ́run ọba ó máa bá yín yanjú lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Gbogbo tí bàtà ti ń tanú kálukú yín lẹ́sẹ̀, Ọlọ́run ọba tó láyé yóò bá yín gbọ́. Wọ́n ní yiniyini kẹ́ni lè ṣe míì sí. Adífáfẹ́rù ọmọkùnrin òde ìgódó, ọ̀pẹ̀ àyàn ifá kò tún lè sọ̀rọ̀ míì sí. Mo dúpẹ́, mo yìn yín o, ẹ ṣé gan, ẹ ṣé, mo dúpẹ́ Elédùmarè, yóò mọ bá mi dúpẹ́ lọ́wọ́ yín o. tó ìbà Elédùmarè ọba ògóògo, ọba àjíkẹ́, ọba àjíkẹ́, ọba afẹ́nifẹ́re, ọba àdúràpè, agbenimọ́dẹ̀yìn, afúnimọ́ṣẹ̀rẹ̀gún, ọba alókòlọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbọ̀gbà tí gbàrà àdúgbò, abọ́gbọ̀gbọ̀ tí fìyà ọmọ ẹ̀ náà fè. Ìbà àwọn akáṣọlérí mọ̀rẹ̀rù obìnrin bambam tán yanyan, àwọn akọni obìnrin, àwọn afẹ́jú ẹlẹ́yẹ tí so kùtùkùtù mọ́wọ́, oníbàtẹ́ pèlèmọ̀jà tí ìbánijá láìfọwọ́ kan ní ìbà lọ́wọ́ yín àti ìdímùjẹ èèyàn. Ìbà yín o. Láàlú ògiri kò dọwọ́ rẹ o, wọ́n jẹ́ kílẹ̀ Yorùbá ọmọdé ó bàjẹ́, má jẹ́ ká yé àwa tá à ń ṣètò yìí náà ó bàjẹ́, ayé àwọn ènìyàn mi tí wọ́n ṣagbátẹrù ètò yìí náà, má jẹ́ ká yé tiwọn náà ó bàjẹ́ o. Elédùmarè ó dọwọ́ rẹ, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ rẹ, má jà ṣe ọ̀tẹ̀, má jà tọ́jú ilẹ̀ mọ́lẹ̀, ẹ̀gún ayé, má jẹ́ ogún alẹ́sẹ̀, aṣọ àwọn àgbàlagbà má jà tẹ̀, aṣọ ọ̀ka ènìyàn má jà tẹ̀, ẹni táwa aṣẹ̀tà bẹ̀ tí ò nígbà Elédùmarè ó dọwọ́ rẹ lónìí, má jà bá rọ ẹni bẹ́ẹ̀ tó papọ̀. Elédùmarè gba ìdírẹ́bẹ̀ wa, kó rí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀, àṣẹ wà ní tìrìkì. tó lórí ìkànnì ilé ní àmọ́ mẹ́tò kan wá tó pani lẹ́rìn. Ọ̀rọ̀ kan wà tí ẹnìkan sọ, ó ní ọ̀rọ̀ bàbá wa ni, àwọn bàbá wa mọ́nímọ́ní, bàbá wa mọ̀yànmọ̀yàn, wọ́n ní àìṣe dáadáa ara ayé ní mọ́ múni rántí èrò ọ̀run. Tára ayé bá ṣe dáadáa, kí ni ó mọ̀ mú wa wá èrò ọ̀run kiri, pé ojú orí bàbá yín ni ẹ lọ mọ́ tù, àwọn ará ayé ò ṣe dáadáa mọ́nù. Tó bá jẹ́ pé bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ráàyè mẹ̀kúnnù ni, mẹ̀kúnnù ni problem tí bàbá ní, wọ́n sì pọ̀ ju bàbá lọ, wọ́n ní agbára ju bàbá lọ. Bàbá rò pé òun lè bá mẹ̀kúnnù jà pẹ̀lú gbogbo akitiyan àtọgbọ́n inú wọn, ṣùgbọ́n kò rọrùn bẹ́ẹ̀, kò rọrùn bẹ́ẹ̀. Tá bá sọ pé ayé ọmọ ayé èèyàn, ọmọ èèyàn, mẹ̀kúnnù ní jẹ́ bẹ́ẹ̀, kì í ṣàwọn tó ti rí jájẹ láwùjọ. Wàláhì mẹ̀kúnnù ní jẹ́ bẹ́ẹ̀, àwọn tí ò rí jẹ àwọn ni. Nígbà tí wọ́n bá bu òkèlè tó bá jẹ́ èèyàn tó bá ní ìbẹ̀rù, níjọ́ tẹ́ bá fẹ́ mẹ́ni tó ní bẹ̀rù jù nílé ayé, níjọ́ tó bá mú òkèlè báyìí tó fi rún ọbẹ̀ tó jù sẹ́nu, tó wá rí ẹni tí ò rí jẹ, tó wá rí ògóńgó rẹ̀ tó sún sókè tó sún sílẹ̀, ẹ̀rù ayé ó sì bà ọ́ pé sọ òkèlè tó gbé mì ló náà gbé mì lásìkò tó gbé mì. Míwàá òfurugbádá lòun ń gbé mì tiẹ̀, ìwọ ni gangan lọ ń gbé òkèlè mì, ṣùgbọ́n ẹni tí ń wọ̀ tẹ́bi ń pa ògóńgó tẹ̀ náà ó sùn sókè yóò sùn sílẹ̀ lásìkò yẹn, yóò dàtọ́ mì, kó lè mọ̀ pé kò rọrùn kébi ó máa pa àwọn èèyàn, kò rọrùn. Torí ẹ̀ gbogbo wàhálà tẹ́lẹ̀ bàbá Tinubu tó fèsì lórílẹ̀‐èdè yìí kì í ṣọ̀tá kankan, òun ló jókòó tó kírètì ọ̀tá fúnra rẹ̀. Torá sọ Yorùbá sì ní awé fún ni ká tó dání, àgbàjàkadì ni. Aṣọ ọ̀rẹ́ tá a bá ń ṣe, tá a bá ní ká mú tó ń jẹ kú ń bẹ̀, ọ̀tá là á ṣe gbẹ̀yìn, ọ̀tá òun ló bẹ̀rẹ̀. Gbogbo èèyàn tí ń bá bàbá yẹn ṣọ̀tá láyé, àwọn tẹ́bi ń pa ló pọ̀ jù. Ẹ bá máa gbé ẹkọ́nọ́mì yín kẹ́ máa kọ́ sójú ojú sánmà káyé ó máa rí, kí Ọlọ́run máa bá yín sáìsì nídìí, àwọn mẹ̀kúnnù ò ní rí nítorí bí ń pa àwọn. Mistake tẹ́ ẹ ṣe nìyẹn, tá à ń sọ fún yín tí gbogbo yín tẹ́ ẹ gbọ́,
kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ kàmpé bàbá Tinubu fún àwọn èèyàn wípé ó ṣe títì ó ṣomi ṣe ẹkọ́nọ́mì tí ó jọ àwọn lójú bóyá Yorùbá yẹn ò yé yín kò sí nǹkan tẹ́ fẹ́ sọ tí wọ́n fẹ́ gbọ́. mo dẹ̀ sọ bí oṣù mélòó kan sẹ́yìn mo ní oòrùn tó wà lókè ìtaṣọ ọgbẹ oòrùn tó wà lókè ìtaṣọ ọgbẹ Yorùbá yẹn ò tó yé yín èmi ò mọ irú náà tí wọ́n fi mọ ẹ̀yìn tiyín tètè yín fi di tó tó bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ fi fẹ́ràn mẹ̀kúnnù rárá ẹ̀ fẹ́ gbọ́ igbe mẹ̀kúnnù. ẹ yọ sọ́bsidì lórí owó epo ẹ yọ sọ́bsidì lórí owó iná ẹ yọ sọ́bsidì lórí owó atẹ́gùn torí tí náà bá ti sí atẹ́gùn náà ò ní sí ẹ ti yọ sọ́bsidì gbogbo nǹkan pátá èmi nìkan tó ń dóhun ara wẹ́ẹ̀bẹ̀ mo ní ẹ subsidize oúnjẹ fáwọn èèyàn kódà kó jẹ́ ráìsì àti fúláwà tipa wọn mọ̀ ká ẹ subsidize ẹ fún wọn gbogbo bí kí nìyẹn ṣe wọ́n tó láyé kí ráìsì wá wà níbi 20,000 àpò kan lè ra oúnjẹ ó ya pọ́ńtọ̀ nígboro ẹ̀wọ̀n ṣe bí ẹ̀ ń lo Jagaban level ẹ fèsì Jagaban level sẹ́ẹ̀ wàláì mo mọ̀ káwọn èèyàn kan fi ń dá yín lójú pé ẹ wọlé èmi náà sọ pé ẹ ní wọlé o ṣùgbọ́n wọn ò fi oyin mú oyin fa fèrè ojú yín ò rí tóótó bàbá ojú yín máa rí tóótó ntẹ́bi kan fẹ́ ṣe fún yín lénìí kì í sọ̀rọ̀ yín mo bá wá mo kàn yaba ni torí ń bà mí nínú jẹ́ tí mo bá ṣiṣẹ́ tí mo bá ríṣẹ́ yẹn pé wọ́n ní kéle àmọ́ dùn mí òun ni wàhálà tí mo ṣe lórí election yìí ní máa dùn mí gbogbo ìgbà ẹnájì tá a lò láfi tí bàbá Bọ́lá Ahmed Tinubu wọlé tá a fi dúró tí wọ́n gbà náà ní gbogbo wàhálà yẹn ká wá lo ẹnájì ẹ lórí Yorùbá nation bóyá àbá ti bọ́ kúrò lóko ẹrú ìtì ń dùn mí nù ìyẹn jẹ́ ní torí kì í ṣe ibi tá a lọ́nu ibi tí ń lọ rèé ẹ̀rín mo ní ìtúfẹ́ ṣe lẹ́yìn ẹ máa rí ẹ̀rín now àwọn ọmọ Nàìjíríà wá decide àwọn ọmọ Yorùbá mo fẹ́ ṣí létí inú nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí èmi ò bá àwọn ọmọ Ìgbò wí o torí àwọn tí wọ́n kọlọ̀rọ̀ sí ni wọ́n Ọlọ́run ò yọ̀ǹda ọpọlọ fún Ìgbò ọgbọ́n jìbìtì ká lù yàn jìbìtì ká pààyàn lẹ́kún ká forí gbà lò ní Ìgbò mọ̀ èmi ò bá àwọn sọ̀rọ̀ ní tiwọn Yorùbá ni mo ní lọ́rọ̀ bá sọ kí ni mo fẹ́ bá Yorùbá sọ̀rọ̀ fún lé lórí ṣé tí a bá ní pé kíní gan wọ́n ní kí lórúkọ bá àwọn Yorùbá sì máa ń pa òwe iná tẹ́ bá wo condition tó wà ń ta tá a bá wá ní Tinubu tiẹ̀ wá dá pa ṣé irọ́ Òbí ni ibi tí mo ń lọ nu ṣé irọ́ Òbí ni Tinubu gbọ́ngàn ṣùgbọ́n gbọ́n àgbọ́n jù nípa bàbá yẹn bàbá tó dáa ó mọ nǹkan tí ń ṣe ṣùgbọ́n mistake tó ṣe ni pé ó neglect mẹ̀kúnnù ẹ wá wo Òbí táwọn èèyàn wọn pọ́n lé táwọn Yorùbá kan náà wá lọ ń tẹ̀lé mo wá rí àwọn Yorùbá tí ń tẹ̀lé Òbí bí amukun mẹ́kọ̀ọ́ pé tó bá tiẹ̀ wá di pé ó wá di kàràǹgídá tá a bá tiẹ̀ wá yẹ gẹ̀rẹ̀ pé ó kú candidate wò la fẹ́ gbé mo ti sọ lánàá nínú fídíò mi wípé ẹnìkan tó fìtì ó ní Sowore even Sowore jẹ́ Yorùbá ìbá àmọ́ jẹ́ Yorùbá wàláhì ló tó fìtì ẹ mọ̀ jẹ́ parọ́ tẹ̀yìn jẹ ó sì bẹ́tà Òbí mọ nǹkan tó ń pè lóbi ni tẹ́ ẹ bá ìjọ tẹ̀mí ti wà mí ò gbọ́ speech Òbí mi gbọ́ délẹ̀ rí torí bí ó ṣe bẹ̀rẹ̀ tí ó kọ́kọ́ rán mú tí ẹ̀rọ lògì rẹ̀ kọ́kọ́ lọ́kọ́ tó pìkì yẹn ó máa ń ní mi lára as a leader èmi àwọn tó wọn bá ti rí bí ohun obìnrin bí ohun ẹ̀rọ lògì báyẹn tẹ́ ẹ bá wà very careful pẹ̀lú wọn ó gbé yín jùnù kò sí dògbà nínú brain rẹ̀ ẹ jẹ́ play àwọn fídíò tí wọ́n fi ṣe interview fún Fóbi ẹ̀rín gbàgede ẹ̀rín. How did Peter Obi manage to get supporters? At this junction, I am totally disappointed. If not for religion and tribalism, how did Peter Obi manage to get supporters? Before I should say whatever I want to say, just watch this video. I mean, a lot of Nigerians, including myself, were interested in solutions.
And I'm very certain that Nigerians are looking for the person who has the answers to the very many questions on the lips of a lot of Nigerians. So you're talking about export and our capacity as a Nigerian to generate revenue. Now, the question is, what would you do differently to turn around this very challenge of our country? So you see me go around the country talking about trade. Let's clear developmental parameters or yardsticks to measure development. If you go through number one, which are there for everybody to see, is issue of human development index. So first is you talk about issue of health, you talk about issue of education, you talk about the issue of per capita. All these issues are issues you need to invest adequately in. And then especially the last one, you can only increase people's per capita. Simple question. What will you do differently to turn around this country? Simple question. No wonder this guy finished for third class under philosophy. This is the man they want to package and give Nigeria. This guy is a big fraud. In 2023, people don't really get time for him. But you see 2027, people have already get time for him. Simple question. How can you turn around this country? You get busy, you see, please tell me, how did this guy get followers? That is why you see 99.9% of his followers are Christian and Igbo people. You cannot see a reasonable person say, I am supporting Peter Obi because he has the capacity. Where is the capacity? Why they ask you simple question you cannot answer? I better make the carry this guy come up for studio, Jare. ṣé rí yẹn abẹ́rí ẹ̀ ti rí yẹn mo fẹ́ kẹ́ gbọ́ speech yẹn dáadáa ni ẹ wo question tí wọ́n béèrè lọ́wọ́ Obi ẹ wo ibi tí ń gbọ́rọ̀ lọ ẹ wo ibi tó gbọ́rọ̀ lọ wọ́n béèrè question pé kí ni wọ́n ní tó máa yàtọ̀ sí ní tá a ti ń bá bọ̀ kí lọ ní tí ó yàtọ̀ sí ní tá a ti ń bá bọ̀ pé a fẹ́ kú lóko Tinubu báyìí o àwọn afẹ́ bọ́ sínú oko Obi kí láàbà lóko tiẹ̀ ẹgbọ́n tóbi sọ ìbáyìí náà gbọ́ interview tí ṣe wọn kò bá lóye béèrè lọ́wọ́ ẹ̀ ẹgbọ́n tóbi sọ leader kan tún nù lẹ́ẹ̀fì mọ̀ pé Ọlọ́run ò yọ̀ǹda kankan fún orílẹ̀-èdè Nàìjíríà lákòókò yìí the best thing ní kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀dá ni that's the only thing ṣé tá a bá akàntara wa ni òun ní nǹkan tí mo dọ́gbọ́n sọ fáwọn èèyàn táwọn èèyàn understand ìmọ̀ retí ẹni tí ó tún Nàìjíríà ṣe ìmọ̀ fàkókò àwọn èèyàn tàfàlà ni orílẹ̀-èdè yìí wọn ò pèsè àwọn nǹkan tí ó da síwájú Nàìjíríà tó bá jẹ́ pé Ọlọ́run nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí ni bàbá Buhari ló yẹ kó ṣe dáadáa jù pẹ̀lú báwọn èèyàn ṣe mú omi gọ́tà nítorí tiẹ̀ táwọn èèyàn gun òpó náà lọ́wọ́ gun máàsì lọ nítorí bàbá Buhari èèyàn mú omi gọ́tà níbi tí inú rẹ̀ dùn dé kí ni expectation mẹ̀kúnnù lára bàbá Buhari ebi ló ń náà kọ́kọ́ gbé wá ebi Jonathan fi ráìsì lẹ̀ ní 7,000 bàbá Buhari gbé lọ sí 25 níta kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nu ìlú kọ́kọ́ lé yóò dá ọdún mẹ́jọ Buhari kò sí gbádùn torí ẹ̀ tí yẹn bá jọ lóṣèlú tó gbọ́n tí yẹn bá ní rọpò tó ti wà Jagaban yìí ayé ò wá fẹ́ kóhun tiẹ̀ ṣe rárá níta ti mọ̀ pé ìka ọmọ ọ̀ka làwọn bàbá Bọ́lá Tinubu ìka ni nígbà tí wọ́n ń gbé wọ̀ bọ̀ orí Buhari bó ṣe ṣèlú ayé wa nígbàgbọ́ pé tí Buhari ti Tinubu wá ṣe ìwọ́de bọ́ọ̀lù gbé Buhari wá a jẹ́ pé ìjọba Buhari ò tẹ́ Tinubu lọ́rùn definitely yóò ṣe nǹkan tí ó yàtọ̀ sí ti Buhari nígbà tí bàbá Tinubu dé orí burúkú Buhari task 4 ni bàbá Tinubu gbé dání ló gbé wá
orí burúkú Buhari transfer rẹ̀ lẹ́gbẹ́ wa gbogbo nǹkan tí Buhari wá ṣe transfer lẹ́yìn wá gbé wá. Tinubu kọ́ ẹni ọmọ ìyá lọ́jà ìwú lélẹ́yìí ti ń dánwò yìí títí yé burú ju ti Buhari lọ ibi tí àwọn yẹn èyí tó jẹ́ káwọn yẹn lose hope ni ẹ lọ wo ojú títì ẹ jẹ́ fúnra ara yẹn disguise kí ẹ dọ́gbọ́n máa bèrè lọ́wọ́ àwọn èèyàn pé tẹ́ ẹ bá tiẹ̀ rí Tinubu nínú pósítà lọ́la ṣe é dìbò fún ẹ fúnra ara yín ẹ lọ ṣe kẹ wá rí tó bá jẹ́ pé ìyàwó yín jẹ́ abiyamọ ni kò yẹ kó gbà yín ní ìyànjú kẹ lọ second term nítorí kò gbà yín ní ìyànjú kẹ ṣe dáadáa fáráàlú láyé ìgbà tí bàbá Buhari ìyàwó rẹ̀ fi ọ́fíìsì sílẹ̀ fún ni tí ń bàjà pé àwọn ti fẹ́ bàjọba rẹ̀ jẹ́ pé kì í ṣe àwọn nǹkan tó ṣe àdéhùn rẹ̀ fáráàlú ní í ṣe. bó o lẹ́yìn èèyàn kan ṣe débẹ̀ tẹ́gbàgbé multitude àwọn èèyàn tó wà nórùn inú pààyàn kékeré inú òjò láti gbé yín débẹ̀ pé nǹkan ó yàtọ̀ ẹ̀ wá mú ẹ̀ wá polúkú ẹ̀ mọ́ṣú ẹ̀ dojú gbogbo nǹkan rú ẹ̀ wá expect káwọn èèyàn ṣe títí second term. Ẹgbọ́n tí Kenneth Okonkwo sọ nípa ọ̀rọ̀ Obi òun mo ṣe sọ pé Nàìjíríà kì í ṣèlú tí tọ́lọ́hún yọ̀ǹda fún pé yóò ṣe dáadáa nú ayé mọ́ sáà Nàìjíríà ní ìràwọ̀ tó wà lójú ọ̀run òfin bọ̀ Nàìjíríà mọ́ ìràwọ̀ yẹn ó ti dorí kodò ó ti kẹ̀yìn sórílẹ̀-èdè yìí pátápátá gbogbo ẹ̀dá tí bá kàn ń gbàdúrà tàbí ń ṣe wàhálà kankan fúnra ẹ̀ dédé kìíní tí èmi ìbá gba àwọn èèyàn níyànjú ni pé kóníkálukú lọ wá bí ó ṣe gẹ́ẹ̀tì orílẹ̀-èdè tuntun míì. That's the solution. Ẹ nígbà o ṣùgbọ́n tó bá yà ẹ padà sórí ọ̀rọ̀ mi pé mo sọ èmi ò ní kẹ́ gbà ọlọ́ọ̀bá tó láyé ò ní yẹ gbọ́ sí mi lẹ́nu ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ẹ padà sórí ọ̀rọ̀ mi sẹ́ ó dá mi lójú tàdá. Ẹgbọ́n tí Kenneth Okonkwo sọ pẹ̀lú ọ̀rọ̀ Obi tabatẹ̀ wá fẹ́ pààrọ̀ Tinubu sóbì ni ó kàn sóbì ni pẹ̀lú orú brain tóbi ń gbé kiri ẹgbọ́n nǹkan tí Kenneth Okonkwo sọ pẹ̀lú ọ̀rọ̀ Obi. Or nothing. That is an abomination in Igbo land. Why is this diatribe against Peter Obi so strong in you? What did Peter Obi do? Is there a personal difference you have with him? Did he offend you? Thank you for this question. I am telling you that anybody that wants to preside over me as president in Nigeria must be interrogated. I've not even said anything against Peter Obi compared to what I said against the other presidential candidate in 2023. Let me tell you, I have no personal grudges against anybody in my life. I am a man in search of the soul of Nigeria. I am going to get it in my lifetime. A good president will restore this country, will restore the Igbo people, the marginalization of Igbo people will go. And any human being from Igbo land that wants to destroy the destiny of Igbo because of your selfishness, I will come after you and make sure that you don't block Ndibo from getting what they should get. Let me also take you to 1999. ọmọ ìlú wọn nìyẹn ọmọ tí wọ́n jọjọ wá láti ìlú kan náà ní sọ̀rọ̀ ẹ̀yẹn ṣẹ́yìn náà rí Shatai is not a leader. Obi is not a leader. Kì í ṣe bí Nàìjíríà ṣe tó yìí ni ó ṣe control Nàìjíríà yóò bàjẹ́ pátápátá. Ẹ̀yin Yorùbá mo ń bá wí omi ìbá Ìgbò lè kàn tẹ́lẹ̀ dìbò fún lẹ́lẹ́kejì o tọ́wọ́ ti dirú ẹ̀ fún rí ẹ sì lè continue you have better chance to vote for your people but àwọn èèyàn tèmi èmi ò fẹ́ kí wọ́n jẹ́ ẹni àná ẹ lọ jókòó kẹ́ study brain ẹni tẹ́ ẹ fẹ́ lò mo sọ fún yín gbogbo ìgbà Àtíkù kò sínú candidate gbogbo àwọn tó wà race pátá lẹ́yìn Sowore nìkan mo ń sọ gbogbo ìgbà Sowore nìkan ló clear Sowore nìkan ló clear ẹ lọ wò Sowore nìkan ló clear ní gbogbo wọn òun náà clear tán o ṣùgbọ́n clear ju gbogbo wọn lọ torí gbogbo wọn ló ní pass record àti rí ní tí wọ́n ti ṣe rí Sátìkù tí òun rántí mẹ̀kúnnù ń gbà yí ẹ̀ tí ń jayé alábátá tí ń ta gbogbo property Nàìjíríà fáwọn ọ̀rẹ́ títí ẹnìkan káwọn àwọn ọmọ ìran wọn mọ yó káwọn ìran yòókù mọ sunkún Àtíkù bá kiri ló bá kó gọ́ọ̀mẹ̀ntì sẹ́nu pé àmọ́ ni sẹ́nu pé àmọ́ Àtíkù ṣùgbọ́n mi tí ìbọ̀rọ̀ tàtíkù wà lónìí ọ̀rọ̀ Àtíkù náà ń bọ̀ máa ṣèwé Àtíkù tẹ́ẹ̀rí clearly ẹ wo kéèsì Òbí ẹ̀yin náà ẹ wo tọ́mọkùnrin yìí sọ nípa Òbí ọmọ Anambra State ní
ẹjọ́ sọ̀rọ̀ òbí fún yín kẹ́ lè mọ irú ẹni tẹ́ ẹ fẹ́ dìbò fún ẹ̀yin Yorùbá ó kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni gbogbo eléyìí tẹ́ gbọ́ ti ara ti TV kankan yẹn kékèké ni ẹ wá wo eléyìí rẹ́rìn tí ó sọ ẹ̀yìn gan. Why would you want to be a one-term president? For stability. I will not stay a day with a gun in my head longer than 4 years. I agree with His Excellency because he governed Anambra State for only 4 years and he changed everything in Anambra State. When he finished his first 4 years in office, he just stepped down. He didn't go for second tenure. He finished look at the kind of things he did in Anambra State, the kind of edifices, everything he built in Anambra State. He turned Anambra State to be wonders in 4 years. And Anambra State we're talking about is almost 50 states, where Nigeria is only 36 states plus FCT. He was able to govern Anambra State in 4 years and change the dynamics. And he changed everything in Anambra. You think that he cannot do it in Nigeria? You think he cannot do it in Nigeria in 4 years? Let me tell you the gospel truth. It is high time we legalize weed in this country so that we will know who is normal and who is not normal. Yes, now. Yes. Yes. ọmọ ìlú wọn nìyẹn ọmọ tí wọ́n jọjọ wá láti ìlú kan náà ní sọ̀rọ̀ ẹ̀yẹn ṣẹ́yìn náà rí Shatai is not a leader. Obi is not a leader. Kì í ṣe bí Nàìjíríà ṣe tó yìí ni ó ṣe control Nàìjíríà yóò bàjẹ́ pátápátá. Ẹ̀yin Yorùbá mọ̀ ń bá wí omi ìbá Ìgbò lè kàn tẹ́lẹ̀ dìbò fún lẹ́lẹ́kejì o tọ́wọ́ ti dirú ẹ̀ fún rí. Ẹ sì lè continue, you have better chance to vote for your people. But àwọn èèyàn tèmi èmi ò fẹ́ kí wọ́n jẹ́ ẹni àná. Ẹ lọ jókòó kẹ́ study brain ẹni tẹ́ ẹ fẹ́ lò. Mo sọ fún yín gbogbo ìgbà. Àtíkù ò sínú candidate. Gbogbo àwọn tó wà race pátá lẹ́yìn Sowore nìkan. Mo ń sọ gbogbo ìgbà Sowore nìkan ló clear. Sowore nìkan ló clear. Ẹ lọ wò ó. Sowore nìkan ló clear nu gbogbo wọn. Òun náà clear tán o ṣùgbọ́n clear ju gbogbo wọn lọ. Torí gbogbo wọn ló ní pass record àti rí tí wọ́n ti ṣe rí. Ṣàtìkù tí ò rántí mẹ̀kúnnù ń gbà yí ẹ̀ tí ń jayé alábátá tí ń ta gbogbo property Nàìjíríà fáwọn ọ̀rẹ́ títí ẹnìkan. Káwọn àwọn ọmọ ìran wọn mọ yó káwọn ìran yòókù mọ sunkún. Àtíkù bá kiri ló bá kó gọ́ọ̀mẹ̀ntì. Ṣé pé àmọ́ ni? Ṣé pé àmọ́ Àtíkù? Ṣùgbọ́n mi tí ìbọ̀ ọ̀rọ̀ tàtíkù wà lónìí. Ọ̀rọ̀ Àtíkù náà ń bọ̀ máa ṣèwé Àtíkù tẹ́ẹ̀rí clearly. Ẹ wo kéèsì Òbí. Ẹ̀yin náà ẹ wo ní tọ́mọkùnrin yìí sọ nípa Òbí. Ọmọ Anambra State ní ẹjọ́ sọ̀rọ̀ Òbí fún yín. Kẹ́ lè mọ irú ẹni tẹ́ ẹ fẹ́ dìbò fún ẹ̀yin Yorùbá ó kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni. Gbogbo eléyìí tẹ́ gbọ́ ti ara ti TV kankan yẹn kékèké ni ẹ wá wo eléyìí rẹ́rìn tí ó sọ ẹ̀yìn gan. I don't like the government of APC. I've said it countless times that I don't like the government of APC. But if NDC, ADC, or any other political party have someone that is more competent than President Bola Ahmed Tinubu, they should present it to Nigeria and we will all support them. We will all support the person. But if it is someone like Mr. Peter Obi that is weak and cannot stand to solve practical problems and he keep running from party to party that will take over leadership from President Bola Ahmed Tinubu, I still maintain my stand that President Bola Ahmed Tinubu is far more better than Mr. Peter Obi. He will always say, go and verify. And now we have started verifying. I will tell you some of the things that instead we should go and verify. One of it is he took Anambra education to number 1. And he was making reference to WAEC. Now, you ask yourself, how did Mr. Peter Obi achieve this? Under Mr. Peter Obi administration, about 485 miracle centers was established in Anambra. Yes, we only knew about this when his successor, Governor Obiano, took over from him. 3 months, I think 4 months into office, 485 miracle centers, exam and practice centers was uncovered in Anambra. That is how Mr. Obi was able to take Anambra education to number 1. Exam and practice. What kind of a leader is that? So Mr. Obi is just a boss of lies packaged in English. He don't have anything to offer Nigeria. He cannot solve practical problems. I will keep telling you this every day by day. Mr. Peter Obi cannot handle a sophisticated country like Nigeria. Ẹgbọ́n tí ọmọkùnrin yẹn sọ. Ṣé iná ti gbọ́?
ṣe ti gbọ́ nǹkan tó ọmọkùnrin yẹn sọ ó upgrade education ní Anambra State ó wá lọ open special center tí wọ́n ti ń ṣe manipulate exam practice 46 center ni wọ́n padà discover pé wọ́n ti ń ṣe exam practice ní Anambra nígbà tó bí kó gọ́ọ̀mẹ̀ntì ṣe ti fi upgrade government education nìyẹn ẹni tẹ́yìn fẹ́ dìbò fún un tẹ̀ kàkún ògógóró sẹ́là ẹni tí ń tò ògógóró kiri ẹ wo Nàìjíríà ní nǹkan ṣe Nàìjíríà is no more a country kónkálukú lọ jókòó kó lọ wá orílẹ̀-èdè tiẹ̀ ẹ má jẹ́ kí ojú Yorùbá ó gbolẹ̀ mọ́ ọ̀rọ̀ bọ̀ mo ní àwọn fídíò kan tí màá release tó burú jù 2 ló kù tí màá ṣe lẹ́yìn eléyìí kí n tó lè dákẹ́ lórí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ wò ó kí Obi ó tó lè wá ṣe interview ní Arise bóyá wọ́n kọ script fún ni o kò sẹ́nibọ̀dì tó yé kó ṣàtọ́bẹ̀ lọ́wọ́ ẹ̀ ní ti fi ń dáhùn ánsà ẹ̀ mọ̀ rí bí ṣe ń dáhùn ẹ̀ ti mọ̀ pé ọ̀dà abẹ́pẹ́ nìkan ní ń fún ní òrìjó tí fi ń sọ̀rọ̀ ẹ gbọ́. Tell me today, Mr. Geoffrey, since when Peter Obi governed as a governor in Anambra till today, whether you have seen any of his former commissioner, aide, administrative assistants that are still with him. He doesn't have man management skill. In 2019, he had Valentine Azigbo, he has Kenny Okonkwo, he has all other persons. The person left right now is Aisha. She will come after now, probably to abuse me. These are the people remaining. And Aisha is following Peter Obi because she needed his own ticket to come to the Senate. Look at Abaribe. He left him and went to the other side. Let me tell you, for the opting time, all the governors that have governed Lagos who are protege of Asiwaju Bola Tinubu, every single one of them has a better record than Peter Obi. Obi yẹn nù Obi kékeré nke Obi kékeré nke Obi ṣẹ́jìrì báyìí Obi nù àánú yín ṣe mí ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀lé wọn ẹ̀yin náà yàtọ̀ sámọ́kú mẹ́kọ̀ọ́ yàtọ̀ sámọ́kú mẹ́kọ̀ọ́ bàbá Ọbásanjọ́ ti ń tẹ̀lé kí ni yàtọ̀ bàbá Ọbásanjọ́ pẹ̀lú Obi kí ni yàtọ̀ wọn ẹ̀yin tẹ́ rí Nàìjíríà lẹ́tẹ̀ ṣe dáadáa nígbà títí gbogbo òṣòro yìí kò yẹ ká máa fèsì ẹ̀ lẹ́nìí tí gbogbo wọn bá sòótọ́ ni ẹ kàn fi kọ́rọ̀ jọ everybody sàn one means àti fi Nàìjíríà kọ́rọ̀ jọ Obi náà fẹ́ kọ́rọ̀ jọ everybody ń sáré káàkiri nìyẹn everybody ń sáré àti kọ́rọ̀ jọ kìí ṣe pé ká yé àwọn èèyàn lè bẹ́tà British Empire ní Nàìjíríà British Empire ní Nàìjíríà kọ́ lọ́ba láàánú kó jẹ́ kí ìran Yorùbá tètè rọ́nà lọ àdúrà tèmi nìyẹn tó oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àní ìrìjú báyìí lọ lórí ìkànnì ilé ní títí táfún ọmọ mákọ̀tún ètò mi wá èmi tí ń tòótọ́ bàbá àṣà.